No. You go know say we get a plan for media. ẹ sọ fún ẹ máa ń ṣe ẹ dábàá tí wọn ní mọ́tò wọn fi fóònù wọn fi update kìíní tó ti yé. ẹ padà. Kásán ọ̀yá wọlé. Ẹ wọlé báyìí. Àti machine ni o, àti mọ́tò ni o. Ẹ má ṣáájú olóyè. Protocol tí wọ́n fún wa nìyẹn. Ẹyin. Anybody ọ̀gbọ́dọ̀ ṣáájú wa. One guy move.
wájú díẹ̀ lọ wájú yẹn díẹ̀. fáǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ a wà nílùú Ìṣẹ́yìn níbi tí ọ̀kan gbòógì nínú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọ Yorùbá ìyún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níbi tí wọ́n ti wá bá bàbá wa Sẹ́yìn tilẹ̀ Sẹ́yìn lálejò àtọmọ bíbí ìlú Sẹ́yìn àtàlejò gbogbo ọpátá náà ni a pè síbẹ̀ níwọ̀ tó bá láǹfààní láti wá darapọ̀ mọ́ Ọba Ṣẹ̀fíù Ọláwálé Ìgbòbọ́lá Sẹ́yìn tilẹ̀ Sẹ́yìn náà ni yóò máa gba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá yóò máa gbà wọn lálejò lónìí ẹ kú kàlẹ̀ ẹ má bá wa kàlẹ̀. ẹ ti lùsù kankan nǹkan kan ti bá bọ́lá ara yín. Movement, move it. Hey, Yusuf, lọ wá eré aṣọ jáde, lọ wá eré aṣọ jáde, lọ wá eré aṣọ jáde. Everybody concentrate. Wọ́n ní ọ̀dọ̀ àfi àwọn onílù àfi àwọn onílù ọgbọ̀n ẹ̀sọ́ fọ́mọ tó ti láti ilé.
ọwọ́ tó fààyàn ṣiṣẹ́ mọ́ ọwọ́ tó fààyàn ṣiṣẹ́ mọ́ ọwọ́ tó fààyàn ṣiṣẹ́ mọ́ ó yẹ kó fà like àwọn yẹn tó tún wà clumsy ọwọ́ tó fààyàn ṣiṣẹ́ mọ́. ó yá iwájú wọ́n ní kó bá fẹ́ yìí wá síbú. ọwọ́ tó fààyàn ṣiṣẹ́ mọ́.
náà ni o. Lórí tó ń sẹ́yìn oníkìsẹ̀ sí. ẹ ṣe sùúrù. ẹ ṣe sùúrù.
Don't step there. That's our father. That's a man of people. That's a man of people. Spokesman. That's Koiki, the CEO of the Koiki Media. You can see that's Koiki himself, the CEO of the Koiki Media. Why Doctor himself. We are right at the palace of our father, Ola Oluwa Oyebola, Oba ti ìlú Ìṣẹ̀yìn, Palace Molawa. That is CEO of the Koiki Media. Prophet Olúwa and our lovely mother Yajaru. This Adebimpe Adeyemi Awoni Koiki and Taitu. Yeah. Okay, you can see Omeyo live. Omeyo is there. He has been doing a great job, a wonderful job. Omeyo is there with me. He has been doing a great job, a wonderful job. He's a man of people. He's a man of honor. So keep on support the movement. Okay, I'm a bit. Wọ́n yá bisikálẹ̀ sí bàdínà tó máa. Hello sir, ẹ jẹ́ má bínú, mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó wà ní ìwà yìí. Palace. Hello, ẹ jọ̀ọ́, ẹ fi space yìí lẹ̀. Tálàyé bá ti ń sọ̀rọ̀ àwọn tó ń wò fẹ́ máa wò ó. Ẹ jẹ́ kí space díẹ̀ wà láàrin báyìí, ẹ̀yin bọ́sẹ̀gbẹ́ yìí, káwọn kan bọ́sẹ̀gbẹ́ yìí. Ẹ jẹ́ kí ìbàyìí ó kú báyìí. No, ẹ̀yin méjì bọ́ sí ìbàyìí, ẹnìkan bọ́ sí ìbàyìí. Ọ̀ya ẹ fi space yìí lẹ̀ báyìí. Ẹ jẹ́ kó máa ní wọn fèsì báyìí. Are you okay sir? Ó sà, ṣé wàá ókè pẹ̀lú àwọn pípọ̀ yìí báyìí? Fáǹfààní àwa tá a ṣe ń darapọ̀ àwa ní ààfin bàbá wa sẹ́yìn tilẹ̀ sẹ́yìn ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí kẹta jírọ̀ tútù kínní níbi tí wọ́n ti ń gbàlejò ọ̀kan gbòógì nínú ajàfẹ́tọ̀ ọmọnìyàn àti ajàfẹ́tọ̀ ní àṣà Yorùbá ìyún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà.
gbọ́ yín nǹkan náà lájọ sọ sẹ́rí spéèsì yìí ẹ jẹ́ kí atẹ́gùn máa gba bíbá ìwọlé báyìí. Hello. Kábíyèsí o. Akí kábíyèsí asẹ́yìn tilẹ̀ sẹ́yìn. Ọba Ṣẹ̀fíù Ọláwáyélé Adéyẹrí kẹta Ajérọ̀ tútù wà. Àwa kí olóyè Sunday Ìgbòho káàbọ̀ sílùú Ìṣẹ́yìn àti gbogbo ẹtọ́rẹ́ǹjì dẹjọ rìn àkìyín lórúkọ gbogbo ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn àfi kìyín káàbọ̀ sílùú Ìṣẹ́yìn àkìyín pé ẹ̀kú rìn ẹ̀kú ọmọ ṣe Ọlọ́run tó sọ yín débí yóò sọ yín padà láyọ̀ àtàlàáfíà àwa tẹ wá bá náà àní gbòòrò ara wa gbọ́ àbúrò ẹ káàbọ̀ sílùú Ìṣẹ́yìn. Mo kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run ọba tó lo ohun gbogbo tó lè so ohun gbogbo ọba tó pa wá lánàá tó tún jí wa lénìí ọba tó ń dá mi sí nígbà gbogbo torí pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà tí mo fi wà láyé lénìí mo ní láti kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run yẹn ọba tó lẹ̀mí mi lọ́dọ̀ torí pé ẹ̀mí tí mò ń lò Ọlọ́run ló ní kò fún èèyàn kò fẹ́ nìkankan ẹni tí bá ń sáré ìjọba tí bá ń sáré pé wọ́n gbẹ̀mí Ìgbòho ó kàn rẹ̀ léèmọ̀ ni torí pé ẹ̀mí tí mò ń lò yìí Ọlọ́run ló ní ìgbà tó bá wù ló lè gbà á kì í ṣe ẹnìkankan ìjọba kan ló lè gbà á tàbí ẹnìkan tàbí anybody kò sí tó lè jẹ́ ẹ̀mí mi ọwọ́ Ọlọ́run ló wà ohun tí wọ èèyàn abara bíi tèmi lè ṣe ni pé kó o mú mi kó o tì mí mọ́lé kó o jẹ mí ń yà kó o fi mí lẹ̀ ohun tó lè ṣe nìyẹn ẹ̀mí yẹn Ọlọ́run ló ní iṣẹ́ tó dẹ̀ rán mi wá jẹ́ tí n bá ti jẹ kò ní gbà ẹ̀kẹ́ ara yín lé mọ̀ ni iṣẹ́ tó Ọlọ́run rán mi màá jẹ kẹ́ ẹ tó gbà lẹ́yìn náà tí mo kí Ọlọ́run tó ní mi tán mo kí ìyá àti bàbá mi lọ́nà ọ̀run kọ́ lọ́ọ́ máa ń ṣàforíjì fún mi mo wá kí bàbá mi Àsẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn bàbá mi a tó fi iṣẹ́ ogun rán ọ̀ràn mọ́ ń ṣẹ́fàyà tí akọni níwájú odò akọni níwájú ọlọ̀tẹ̀ bí àwọn ọlọ̀tẹ̀ bí wọ́n ṣe ń kóra wọn jọ tó lórí bàbá mi Àsẹ́yìn ẹ bá ṣe kábíyèsí. Ọlọ́run bá mi ṣẹ́gun fún wọn ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín ni ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín kábíyèsí ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín ẹ̀mí parẹ́ ẹ̀mí yóò gùn ìlú yóò ní bàjẹ́ lé lórí ìlú yóò ní dàrú mọ́ yín lọ́wọ́ ọ̀dàrú ní orí àwọn aṣíwájú tàná kò
kò ní dàrú lórí yín náà lé ẹ kó wa jẹ̀pẹ́ mo kí gbogbo àwọn olóyè pátápátá àtàwọn ọ̀yá ọba àwọn mọ̀mọ́ mi ẹ̀mí yóò kù ẹ jẹ wọn ọmọ pẹ́ ẹ sì bàbá jìnnà wáyé ikú kan ò sí kò ságbára tá a lè ní áàpù náà ní àwọn bàbá mi ti kú torí wọn lágbára gan àwọn tó mọ àwọn bàbá mi wà níbi òun ìlú mi mò ń wà èsì lẹ́yìn odi òkè ògùn níbi ìsẹ́yìn níbi òru ọmọ ọbẹ̀ ní mọ́kọ́. Alátẹ ọ̀run bẹ́ẹ̀ aládìkún bẹ́ẹ̀ ìlú bàbá mi mọ́ wa gbogbo òlu tí n bá ti wọ̀ táládìkún bá ti wà ìlú bàbá mi ni mo wà bàbá aládìkún ló jókòó yìí àwọn bàbá mi rèé inú mi wá dùn pé mo wà nínú ìlú mi bàbá tí mo dẹ̀ wá bá tọ́jọ́ bàbá mi kó tó dọ́ba ni ẹni onítọ́lọ́pàá ti ní yọ̀ dọ́ba dandan ní kò dọ́ba ẹ̀mí yóò kún kábíyèsí ní gbogbo ẹ̀yin olóyè kábíyèsí o ìlú yóò ní bàjẹ́ fún mi ẹ̀kú ọdún òrò ẹ̀mí ó sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àṣà wa lóró tí Ìsẹ́yìn ò bá sọ̀rọ̀ kí la fẹ́ ṣe wọ́n ní Ìsẹ́yìn òrò ọmọ ẹgbẹ́ ní mọ́kọ́ a lè fi káfíntẹ̀sì sọ́tọ̀ káfí gbogbo ẹ̀ sọ́tọ̀ òrò àṣà tiwálẹ̀ Yorùbá ni abínibí wa ni ẹ ṣe pẹ́ kábíyèsí ẹ pẹ́ lórí àlééfà yín dáadáa gbogbo àwọn tí ń bá yín dìtẹ̀ tán kóra yín jọ tán kóra wọn jọ lórí ẹ pa wọn rẹ ni. èmi ò rò pé ẹnìkan jọba rí fọmọ lọta àwọn tí wọn ń sáré kiri yìí èmi ò gbọ́ bí tí ẹnìkan ti jọba tẹ wá lọ kóòtù tẹ padà lẹ́kọ̀ọ́ lórí èmi ò gbọ́ rí kò ṣẹlẹ̀ rí wọn bẹ tà kẹ corporate pẹ̀lú asẹ́yìn tí ń bẹ ń bẹ̀ kẹ́ ẹjọ́ jẹun pẹ́. Ọlọ́run ní mo fi yẹn bẹ̀ asẹ́yìn ti wà ń bẹ̀ Ọlọ́run ló fi bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sáré pẹ́ẹ́pẹ́ tó ń bá sẹ́yìn fa nǹkan kan ẹni tó bá fẹ́ bọ́ bàjá kò ní gbẹ́nu lùnú lẹ̀ ń gbé ẹ̀ lè borí èyàn ò ní bọ́ bàjá kó gbẹ́nu lù kó borí ọba ó sì wọ̀ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ bá sẹ́yìn jà ẹ fìlú sẹ́yìn lẹ̀ ẹ mọ̀ lọ gbogbo ẹ mọ̀ lọ gbẹ́nu wa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí pé òun lọ́lọ́run lò kí kábíyèsí ti bọ́ bẹ̀ bó tilẹ̀ ò pé wọ́n dìtẹ̀ tó wọ́n ṣe dìtẹ̀ tó náà lọ́dọ̀ ẹ̀ kò gbà fún wọn ó dúró ti tọ́lọ́run ó tẹ̀lé òfin Ọlọ́run pé òun lọ́lọ́run fi rán kí bàbá yìí ó dọba ó tẹ̀lé tọ́lọ́run ní tó bá tẹ̀lé tẹ̀sù tó tẹ̀lé táwọn ẹni tí kò ní gbà bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ mi tí wọ́n ní ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ máwọn náà lọ́wọ́ wọ́n sì mọ̀ mọ̀ sí ọ̀rọ̀ wọn ò ní dàrú mo fi gbogbo ọba pátápátá tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa láàfin Ọ̀yọ́ fún bàbá yìí bàbá wa àtẹ̀yìn bàbá mi Olúmọ orílẹ̀ ègbé bá ṣe kábíyèsí bàbá mi orílẹ̀ dáadáa fẹ́ràn bàbá mi Olúmọ ni mo fi bàbá mi Olúgbọ́n ti ilé egbọ́n bàbá dáadáa ó ti wà lẹ́yìn mi ti pẹ́ bí Buhari ṣe gbógun tìtì mi tó bàbá mi Olúgbọ́n ní kí ni Sunday ṣe Buhari ìjà wa ni Sunday ń gbé èmi Olúgbọ́n ni mò ń sọ̀rọ̀ kò sí tẹ́ẹ̀sì fún sọ̀rọ̀ mọ́ wa ni wọ́n gbìyànjú gbogbo ọ̀nà tí wọ́n gbà bàbá mi Olúgbọ́n dúró tán Ọlọ́run jẹ́ mi bàbá yẹn ogun kò síbi tí mò ń lọ tí bàbá ò mọ̀ sí bí mo ṣe ń bọ̀ mo pe bàbá mi lánàá níjẹta Ọlọ́run ṣàforíjì fún mi mo pè wọ́n níjẹta mo ní bàbá ṣe ẹ ti dé oríkìló tó dé mo ní mo fẹ́ lọ kí bàbá mi aṣẹ́ ìkólé yẹn dáadáa ni bàbá rẹ̀ ní lọ́wọ́ nígbà wá ti ní àná bàbá wa pè mí pé ẹ bá ní lọ́lọ́lọ́ ìrìn ọ̀ wọ́n nínú òní sátidé ní ọlọ́ọ̀bẹ̀ fiṣẹ́ mi jẹ́ pé èmi Olúgbọ́n ní kò wá kí bàbá rẹ̀ mi ọ̀dẹ̀ ní mi ọ̀ ẹ bá ṣe kábíyèsí Olúgbọ́n mo wá fi bàbá wa kábíyèsí Olúgbọ́n mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi Àṣẹ́yìn wọ́n gbà mí dáadáa bàbá ní ṣé àwọn oníròyìn rẹ̀ tẹ̀lé ọmọ ní bẹ́ẹ̀ ni ń bọ̀ tàbí kí gbogbo ayé ó rí pé ọmọ mi wá kí mi
ọmọ mi ni ọ́ mi ní gbé ọ pamọ́ bó lọ́mọ ti wá bàbá sọ̀rọ̀ kánú ilé bàbá ní bó lọ́mọ ti wá kí bàbá rẹ̀ tá gbé pamọ́ ń gbé ọtí gbogbo ayọ́mọ̀kọ́ wá kí bàbá rẹ̀ ẹ̀mí ó kùn kábíyèsí mo wá fi bàbá mi Ọ̀nìrìṣà ẹ bá ṣe kábíyèsí bàbá mi Ọ̀nìrìṣà wọ́n ní Ọ̀ọ̀ni òrìṣà òòṣà ni bàbá yẹn Ọ̀ọ̀ni òrìṣà òòṣà ni Ọ̀ọ̀ni ẹni bá fẹ́ kó gbà ẹni bá fẹ́ kó bú mi rìn òòṣà ni Ọ̀ọ̀ni mo fi bàbá wa Ọ̀nìrìṣà mo fi kí yín bàbá mi Asẹ́yìn gan mọ̀ pé òòṣà lọ̀ọ̀ni òòṣà nìyí ẹ mọ̀ jẹ́ àmọ́ tara wa jẹ́ ẹ mọ̀ jẹ́ ká pọ̀ tẹ́lẹ̀ Ọ̀ọ̀ni òòṣà ni ẹ bá ń ṣe kábíyèsí dáadáa fún Ọ̀ọ̀ni mo wá fi bàbá wa Ọ̀nìrìṣà mo fi kásẹ̀ àwọn ọba ńlẹ̀ mo fi kí bàbá mi Asẹ́yìn ọlọ́njẹ́ mi yín ogun ẹ pẹ́ fún wa ìlú yóò ní bàjẹ́ ogun ò ní borí yín ẹ ti ń ṣẹ́gun lánàá ẹ tún mọ̀ ṣe títí títẹ́ fi lo 200 lórí àlééfà ohun táwọn ti ń dìtẹ̀ ọmọ ni pé Asẹ́yìn ò kì í kún kékeré àwọn Asẹ́yìn tó lọ́mẹ̀ lánàá ẹmọ ọdún tó ń lò ẹ̀yin kẹ́ wá kóra ẹ̀yin jọ ẹ̀yin wórógbó ẹ̀ ń bọ́ ta ẹ̀ ń bọ́ bá dìtẹ̀ èyí tẹ́ fi súnmọ́ ba kẹ́ ẹ ní ọ̀jẹun kẹ́ ẹ yó ọba tó yọ̀ ọ̀n ẹ̀ rí bàbá mi ni ẹ̀bí má jóbìnrin bá tún ní kí n fẹ́ bàbá kẹ́ ẹ ṣe o mo dúpẹ́ púpọ̀ bàbá mi mo dúpẹ́ ẹ gbà mí ẹ̀mí yóò kùn torí pé ọ̀nà tá à ń lọ́pọ̀ àdọ́dọ̀ bàbá wa náà ní oúnjẹ ní òkè o bàbá ti ń dúró tipẹ́ bàbá mi làwọn náà ọlọ́run ò ní jẹ́ kí ìlú Sẹ́yìn bàjẹ́ gbogbo òkè ogun ò ní bàjẹ́ ogun ò ìdásẹ́yìn kò borí rí ogun ò ní jà wá Sẹ́yìn mọ́ borí ogun ni gbogbo ogun Fúlàní kéékèèké tí ń dà àwọn àgbẹ̀ láàmú ń bí ọlọ́run ṣe fún wa àsìkò tá a ṣe náà ló dé yìí ẹ̀yin aráàlú ẹ fọkàn balẹ̀ èmi àti bàbá mi ti sọ̀rọ̀ bá a ṣe ṣètò àwọn fìgìláńtì àtàwọn ọdẹ ìlú lájọ fọwọ́sowọ́pọ̀ tí àwọn àgbẹ̀ ó lè mọ ráyè lo oko dáadáa torí pé gbogbo ògbà náà ìgbà téèyàn bá wà ń bẹ náà ẹ̀yin bàbá wa ní ìgbà ara là á búra ẹnìkan yìí sì kúṣẹ̀ gbóngbó ẹ̀rùn ẹ̀yin kábíyèsí o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o wọ́n nígbà ara là á búra ẹnìkan yìí bú olúkòso ń gbẹ́ ẹ̀rùn ìgbà tá a wà ń bẹ yìí tá a sì kéré ọmọ kékeré là wa tí bàbá wa ń bẹ yìí ohun tí bàbá bá ṣe ńgbà tó wà ń bẹ náà láàmú sọ ń pa wọn tó bá yá pé ńgbà tí Asẹ́yìn tuntun dé ogun Fúlàní sẹ́ nílùú Sẹ́yìn kálukú ń lo oko dáadáa kò sí ajínigbé mọ́ gbogbo wọn ṣe ń jiyàn gbé là ń gbọ́ tí ọ̀dẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn nílùú tiwọn àwa ò lè dẹ́rọ ẹ̀ wò àwọn náà lè dẹ́wò lọ́dọ̀ wa ṣùgbọ́n lọ́wọ́ bá a ṣẹ́gun wọn àlùbáríkà àwọn tí wọ́n tẹ̀lé ìlú Ìdó ogun Fúlàní ò ní borí wa bẹ́ẹ̀ ní parẹ́ kábíyèsí mo dúpẹ́ púpọ̀ kọ́rọ̀ mi bà mọ́kọ̀ mo dúpẹ́ mo ní n wá ṣe ẹkú létí bàbá ni kí n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àtẹ́ ń pè mí lọ́tún lọ́sì ń bọ̀ wá sálàfíà lọ́wọ́ ní jábọ́ bàbá ọlọ́run sì ní gbàgbé yìí náà gbogbo bàbá mi mọ́ pè mí sọ wà dáadáa tí ó sí ọnu bàbá mọ́ pè mí fídíò kí n rójú wọn káwọn rójú mi ọkàn àwọn lè balẹ̀ ọkàn yóò mọ̀ balẹ̀ ní bàbá ọkàn yóò mọ̀ balẹ̀ ní o ọkàn yóò mọ̀ balẹ̀ ní o èmi náà sì fi ń da yín lójú pé èmi ọmọ yín Sunday Àdìsá ọmọ aládìkún ọmọ ládùúgbò ọmọ pàkó orímọtí mi ò ní dójú tì yín mi ò ní dójú tì yín mi ò ní dójú tì yín wọ́n fi ń da yín lójú dáadáa pé bẹ́ẹ̀ pè mí lóru màá dáhùn bẹ́ẹ̀ pè mí lọ́sàn-án màá dá yín lóhùn gbogbo ẹni tó bá jẹ́ agbódegbà fún Fúlàní lù Sẹ́yìn ẹ sọ fún wọn pé Sunday ti wá kí bàbá rẹ̀ àwa ọmọ tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde o ẹ sọ fún wọn pé àwọn tí ń jiyàn gbé ń bí wọ́n bọ̀ tí wọ́n ń jiyàn gbé lù Sẹ́yìn ẹ sọ fún wọn pé Sunday Ìgbòho ti wá kí bàbá rẹ̀ Asẹ́yìn bàbá mi ní àtẹ̀yìn tínú yóò dùn tẹ́ ń bá bàbá sọ̀tẹ̀ tẹ́ lọ ń bá Fúlàní lẹ̀dí àkókò torí pé inú yóò dùn síbi tó wà yìí tẹ́ wá ní kí Fúlàní ọmọ jiyàn gbé ń Sẹ́yìn kẹfì lè mọ sọ pé ìlú ọ̀dà ọ̀run ò mú yín lójijì ẹ sọ fún wọn pé Sunday ti wá kí bàbá rẹ̀ nílùú ń bíbà yìí ìpàdé inú yàrá tí wọ́n kọ́ sí yẹn àmọ́ tó fẹ́ jáde bóyá káwọn Fúlàní tí ń gbìyànjú gbé ń fi Sẹ́yìn lẹ́fọ̀ náà torí ẹni tí ló lè sẹ́ gbogbo ibi tó ń gbénu gbó la mọ̀ ó sì lè jálẹ̀ là á wáyé wá ń lè sọ kàkà lè wáyé wá ó fẹ́ kàkẹ́ bínú gbó Sẹ́yìn lẹ̀ àbọ̀mọ̀lẹ̀ kábíyèsí.
dá ọjọ́ pé ó dẹ̀ dá wa sí àwa ní ayọ̀ àti àlàáfíà nítorí ìpàdé yìí ó ti yẹ kó wáyé tipẹ́ the one way or the other bí àmì ò ráyè mo travel and all that but adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí ìpàdé náà kó wá sí ayé lónìí lórí bàbá láyé kí Sunday Igboho Òòṣà mo fi orúkọ gbogbo ọmọ Ìṣẹ́yìn àti gbogbo àwọn olóyè Ìṣẹ́yìn mo fi kọlábà ṣe lórí wọn láti kí ọ káàbọ̀ sí ààfin Ìṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn àti gbogbo ilẹ̀ Ìṣẹ́yìn àdúpẹ́ gbogbo Ọlọ́run fún ẹ nírú wa ó fún wa nírú ẹ ní ilẹ̀ Yorùbá mo lè fẹ́ mo dá ọ lójú pé gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọba ilẹ̀ Yorùbá gbogbo wọn ni wọ́n mọ rírì ẹ̀ tí wọ́n dẹ̀ ní oríyìn fún ẹ ẹni tí ó lè sọ síta ó ń sọ nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ gbogbo wa la nífẹ̀ẹ́ o so Ọlọ́run àdúgbò bá mi fún ẹ ní ẹ̀mí gbogbo àti àlàáfíà láti ṣe nǹkan tí Ọlọ́run pè é láti wá ṣe ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá lásìkò lálẹ́ Ọlọ́run ṣe nǹkan láìsí purpose kò lè sí nǹkan tọ́lọ́run dá tí ó sì purpose tí Ọlọ́run fi dára kò lè sí nǹkan tọ́lọ́run dá tí ò wúlò àbí tọ́lọ́run bá tí ò bá tí ì ṣe tán tó fẹ́ lo nǹkan yẹn láti dára ṣe ọwọ́ ẹ̀ báwo ni Ọlọ́run ṣe wá ń lo Sunday báyìí èmi ò mọ Ọlọ́run ni ẹ lọ bí o tí Ọlọ́run bá dẹ̀ wà pẹ̀lú èèyàn tẹ́ bá lẹ̀ ní wà pẹ̀lú ẹni yẹn ẹ ṣègbè ni o nítorí ẹnìkan tọ́lọ́run bá wà lẹ́yìn ẹ̀ bíi kí billions of people wà lẹ́yìn ẹ̀ Ọlọ́run náà ò ní padà lẹ́yìn tó bá ti ń ja ewé ìwé a máa jẹ tó bá ti ń wa egbò a máa jẹ afẹ́fẹ́ yóò fẹ́fọ́ ẹ̀ òòrùn á fẹ́fọ́ ẹ̀ ẹ mọ̀ pé àwọn angẹ́lì kan máa ń fẹ́fọ́ yẹn tọ́lọ́ bá nífẹ̀ẹ́ yẹn igi tẹ́ ń wò yẹn ṣe mọ̀ pé igi máa ń pàtẹ́wọ̀ tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ yẹn gbogbo ewu kò ní òfòrè balẹ̀ fún mi agbára Ọlọ́run nǹkan tọ́lọ́run fẹ́ lò ẹ̀ fún ní Nàìjíríà Ọlọ́run á lò ẹ̀ fún Ọlọ́run ó wà á lò ẹ̀ kò ní pa ẹ́ tì àwọn ọmọ ẹ̀ wà á jèrè wọn wà á jèrè àwọn ìyàwó ẹ̀ tí iṣu ọmọ bá jiná wọn lè fi ẹ́ ṣàwátì rẹ̀ tí iṣu Nàìjíríà yìí bá jiná nípa gbogbo ìgbésẹ̀ wọn ní fi ẹ́ ṣàwátì agbára Ọlọ́run àwa ti mọ́nítọ̀ ẹ̀ ti pẹ́ láti wá jọba at the time tí incident tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state ń gbà ẹ̀ èmi ò yẹ fà tó ń pé máa wá jọba Ìṣẹ́yìn nǹkan tá a wà ń rògbà ẹ̀ ni pé àti ẹ̀rọ ọmọ kan tó dìde tó jà because gbogbo àwa tá a wà lábúròdù a fẹ́ wálé ká lè sùn ká lè kọ́kàn wá lè balẹ̀ pé àwọn inú ìlú àlàáfíà wà àwọn security agents wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn gbìyànjú ẹ̀jẹ̀ ayín wọn ẹ̀jẹ̀ gbóríyìn fáwọn security agents wa ṣùgbọ́n omi ló pọ̀jọ́ kà lọ ni so Ọlọ́run ọba àtúbọ̀ bá wa fún gómìnà wa Ṣèyí Mákindé àbá fúlẹ́mì gúngùn nípa ètò ààbò gómìnà ń ṣiṣẹ́ o torí bá ṣe jókòó yìí nítorí pé iṣẹ́ gómìnà pé ààbò wà ní o ṣùgbọ́n kò tí tó omi pọ̀jọ́ ká lọ gbogbo wa náà á kúnra wa lọ́wọ́ náà ni láti make sure pé ààbò tó nípọn ó wà ní Ọ̀yọ́ state àti ní gbogbo ilẹ̀ Yorùbá mo kí gbogbo àwọn ọba aládé Ọọ̀ni òrìṣà mo kí Olúgbọ́n mo kí Aláàfin of Ọ̀yọ́ àti gbogbo àwọn ọba aládé àwọn ọba aládé tó ti lọ sọ́dọ̀ wọn kò fi orí wọn kò fi kí ọ bẹ́ẹ̀ sì máa tẹ̀síwájú nínú ìrìn àjò yín agbára Ọlọ́run gbogbo àwọn tó bá kó jáde ó kó wọn wọlé láyọ̀ wọ́n ní ọmọ Èkó
lọ́wọ́ oníkọlà gbogbo àwọn tó bá kó lọ pátá òkú wọn padà wọlé ó dẹ̀ dé kí àwọn ọ̀tá ẹ̀ ọ̀tá agbára Ọlọ́run because ó ṣí bàtà lékè odò. so àwọn kankan wà tá a lè sọ nínú kámẹ́rà ṣùgbọ́n inú mi dùn wípé mo gbà ẹ́ lálejò pé ìṣàlejò ó sẹ́yìn o inú mi dùn pé wá kí wa inú mi lẹ́dùn pé àríọlá láàfíà lágbára Ọlọ́run gbogbo àwọn request ẹ̀ ó ti yé mi nítorí gbogbo àwọn ọba àti ń forí korí ní agbára Ọlọ́run òun ó gbé ẹsẹ̀ lórí. Ní agbára Ọlọ́run ó gbé ẹsẹ̀ lórí gbogbo ẹ̀mí freedom ẹ̀ ara padà fún ẹ. Máa ṣàbíbi ní ìṣàdúrà ẹ̀ freedom ẹsẹ̀ ara padà fún ẹ. Ẹsẹ̀ tí wọ́n gbélé àwọn kan yẹn wọ́n gbé ẹsẹ̀ fún mi. Ìṣòro ní ẹ̀la láwọn tó lé. Ìṣèjọ wa wọ́n ètò mídíà láti wọ́n rí. É que mamar por cima. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà.
èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.